ọ̀tọ̀ọ̀tọ̀ ṣá ni wọ́n má má fi wéra wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ṣá ni wọ́n jẹ́. ẹni tó bá rológo má fẹ́nu ọ̀tẹ̀ ròyìn wọn. appreciation ṣá ni wọ́n fẹ́ látọ̀dọ̀ yín. ẹ má fẹ́nu ọ̀tẹ̀ sọ́mọ ẹ̀yìn olófo. ẹnẹ́fẹ̀ ṣá ni yín ná fún ṣọ́ ambition lórúkọ yín. ojúkọ náà tẹ́ wá tipẹ́tipẹ́ ẹ ò kúrò níbẹ̀. àmọ́ kí ẹ̀yin olólùfẹ́ wa o. nílẹ̀ ìfẹ́ lókè òkun ọ̀nà àmàdúpẹ́ àmọ́pẹ́ ẹ̀yin tẹ́ ń gbádùn wa. tẹ́ ń gbéṣẹ́ fún wa tẹ́ ń ràn wá lọ́wọ́ tẹ́ ò jẹ́ kébi ó pa wá. ẹ̀yin lè dá ṣọ́bù wa o. ẹ̀yin ṣálẹ̀ ti ká tí ò jẹ́ kẹ́rù ó lè bọ́. ọ̀rọ̀ lábàtà ló ń mọ́dọ̀ ṣan àti mo ti pẹ́. mo kí ní ìmọ̀lẹ̀ bígébígé ní ìmọ̀lẹ̀. aláṣẹ Blue Point Hotel ìbànújẹ́ òní ìgbọ̀n ẹ̀. orin sídó mẹ́ta máa oníjàbọ̀ bàbá mi nìkí. aláàánú èèyàn Dara tó rè kì í sún rárá. bẹ́ẹ̀ bá wá jẹ́ látẹ́ni dọ́là kò lè tọ́. nítorí aláàánú wa ni kò lè tọ́. ẹlùkúlùkù mọ́nú mi ò lè tọ́. kò pẹ́ kò gbóòkú tọ́. aláàánú wa ni kò lè tọ́. bàbá ìrọ̀lá kò lè tọ́. ìwọ máa fọwọ́ bọ́mọ sí i. ìlú ta ló ṣá ló wà ó àlùlá. ìwọ pé kò délé o. tó ẹ kú lélà kọ́nílé o ẹ káàbọ̀ là kérò ọ̀nà. akílẹ̀ mọ́ kí yín níbẹ̀ yìí. yẹ́sì àwọn bàbá wa àgbà wọn á ní ilékulé ọ̀dẹ̀ kú ọ̀dẹ̀. yájà fi mú. wọn lára oko tí ó jẹ búrẹ́dì náà fi búrẹ́dì yóò jẹ kíni tí ó jẹ búrẹ́dì àfiṣùránṣẹ́ lé. mọ́ kí lárí bí ìwọ. abẹ́ni tó wà lóko náà tí ò rántí àti fi ṣùránṣẹ́ lé aráàlú òyìnbó náà bá sọ pé òun gbàgbé búrẹ́dì sẹ́kọ̀ọ́ ńkọ́ kò sí ní tá a jẹ òun kálukú máa mú mi sí i. tọ́ra láàánú wa ní. inú bá bára oko kan sọ wípé ìsọmọ ọlẹ́jẹ̀. àlejò tó bá fòru wọ̀lú ńgbà tó mú búrẹ́dì wá ìgídá ni ó jẹ. ìsọmọ ọba mọ́ kí o ṣe mọ́. àfẹ̀bá gbogbo kẹ́nikẹ́ni àfẹ̀bá gbogbo fẹ́nifẹ́ni àfẹ̀bá gbogbo àwọn àgbààgbà pátápátá o. alájà múlíkà. nítorí pé ọlá bàbá ní mọ́mọ́ yan bẹ́ẹ̀ ni ọlá bàtà ní mọ́tò sàn. àmọ́ nílé Arẹ́gbá. ẹ̀yin náà ní romi o ẹ̀yin náà ní kíni ẹ̀yin náà ló nílùú tí ń lùlù fún romi wa ti fi ń jó lórí omi àti lábẹ́ omi. ayé sẹ́mi ò láàbíjọ. bẹ́ẹ̀ náà lẹ́pọ̀wé pé bí báàsì ò bá ṣe kíni bá a láfẹ́ lá. ògùn ìlà kí ẹ kú àjọsí. ẹ̀yin náà lẹ́tún sọ wípé ajá tó bá lẹ́ni lẹ́yìn ní kọ́ yóò pa kíni kódà yóò pọ̀ bọ̀. jàmù tí àwọn ẹ̀ máa kú àjọ. ẹ ṣe ẹ̀kọ́ àdó tí bẹ́ẹ̀ ṣe fi wálé ọlọ́run ò ní fẹ̀yìn náà lẹ̀ o. alájì ìgòrí ọ̀la tó bá ẹ̀ ń ta. lórí kànnì Káyà TV kárí dùn náà lẹ ti ń gbọ́ wa o. àánú wa ní ìkọlẹ̀. wọ́n rà fánà ọmọ kánà. ẹ ti ń gbà wọn ọ̀tún ọlọ́kan òjọ̀kan àwọn ètò lóríṣiríṣi tá à ń gbé wálé. ẹ màmá ṣáà dúpẹ́dúpẹ́ o. àwọn àjá àbẹ̀lẹ̀ ètò tí ò jọra wọn nítorí pé ọ̀tọ̀ ń tọ́lù ọ̀tọ̀ ń tọ́lù tọ́lù. bàbá ní ọ̀tọ̀ ń tọ́lù ọ̀tọ̀ ń tọ́lù ọ̀tọ̀ ń tọ́lù tọ́lù. lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi Dara nù. iṣẹ́ tá a fi rán gúnugúnu kó jẹ bẹ́ẹ̀ èyí tá a fi rán kàlà náà ni kó jẹ òkú èèyàn. gbogbo ẹ̀yin. èyí tá a fi rán wa lè ṣe wa náà ni a mọ̀ máwọn ọ̀tún àwọn àkànṣe àwọn kíni àwọn nǹkan mẹ́rìírí àwí tá a ti rírí. alájí. káfí máa kọ́ra wa lọ́gbọ́n nítorí pé ọgbọ́n náà lè jò ń lò. tọ́ra láàánú wa. ó gbọ́ mi yé lámọ kékeré tí ó bá gbàjẹun náà ni ó mọ ọwọ́ wẹ̀ o. kí gbogbo ẹ̀yin aṣíwájú wa bẹ́ẹ̀ sì ń ṣe tó ń dùn mọ́ yín nínú tẹ́yìn náà ṣe ń ṣe táyé fi ń sọ pé máa ṣe títí wa náà má jẹ́ ó ṣòro. tọ́ra wọn ẹ máa. òwúrọ̀ lọ́jọ́ ẹ̀dá lètò lórí Kini Káyà TV tẹ̀tí mọ́ ń gbọ́ná ọlọ́pàá ọjọ́ kan náà ni o. wọ́n ṣe bá aláṣẹ àtolùdásílẹ̀ lè ṣe Káyà TV Alhaji wa Muhammad Lukman Ahmed Káyà ọlọ́run bá ń kẹ́ wọn ń kẹ́ àlìjánnà ilé ọmọ ẹbí iṣẹ́ àti gbogbo òṣìṣẹ́ tí wọ́n fi ilé ìbàjẹ́ ìbànújẹ́ mọ́jọ́ wọlé tẹnì kọ̀ọ̀kan wa. ẹ bá ń sàmì ẹ bá ń gbẹ́tọ̀ àmì mi àti gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ ní jábọ̀ o. ẹnìkan sọ pé àwọn ẹ̀tẹ́ méje ń gbòòwò yẹn fi lẹ̀lẹ̀.
gbọ́ mi yé. appreciation. ìrànlọ́wọ́ tí mo ní lọ́dọ̀ yín náà ni ẹ bá ń ṣe ẹ bá ń tẹ láìkẹ́ ẹjọ́ débi yẹ kó dé. ẹ má fẹ́ nù ọ́. ẹjọ́ kára alẹ́ lọ́gbọ́n ẹjọ́ ká àlejò náà lọ́gbọ́n nítorí pé ọmọ kékeré tó bá ń bá gbà ṣe kí ni tó má àgbàlagbà jókòó tí yóò lọ́gbọ́n ni nítorí pé ọgbọ́n tí ń bẹ láàrin àwọn àgbàlagbà tí wọ́n fi ń lólé ayé. ìṣẹ́jú ojoojúmọ́ ni ó máa gbọ́ náà ni ó fi yàtọ̀ sáwọn yòókù rẹ̀. Òwúrọ̀ lọ́jọ́ ẹ̀dá lẹ́tọ̀. Òwúrọ̀ lọ́jọ́ ẹ̀dá. Mo ti sọ̀rọ̀ nípa òwúrọ̀ lọ́jọ́ ẹ̀dá, mo ti sọ ètò yẹn síwájú fún yín tó ń kálukú ti mọ̀ tí ń jẹ́ òwúrọ̀. Mo jẹ́ ó yé wa wípé òwúrọ̀ mẹ́ta ló wà. Ṣùgbọ́n èyí tí gbogbo wa kà kún náà ni wípé bílẹ̀ bá ti mọ́. Ẹlẹ́ẹ̀kejì ta tún kà kún náà ni wípé bá a bá ṣe kí ni bá a bá ti ń bí ni tá ń dàgbà sí i. Àwọn òwúrọ̀ ọmọ ẹlẹ́ẹ̀kejì ni ẹlẹ́ẹ̀kẹta òwúrọ̀ aláàkọ́kọ́ òdòdó Ọlọ́run ló wà. Fún ẹ̀bẹ̀yàn kọ́ la fẹ́ lọ léni. Ẹ gbọ́ kí la fẹ́ sọ̀rọ̀ lé lórí léni lórí ìkànnì Kaya TV Kaya Radio léni o. Kí n tó wá bọ́ bẹ́ẹ̀ ojú ni mímí kì í sáfà ìmọ̀ àfọlóko. Orúkọ tèmi ni Taofeek ṣàfihàn lápàdé ọmọ bíbí ìlú Ìbàdàn kó bọ́mọ jẹ́ ńlé bàbá tó bí mi lọ́mọ àmọ̀ tún ti dé o. Bẹ́ẹ̀ bá wá jẹ́ látẹ̀yìn dọ̀la kò lè tán. Ọkọ̀ ń ta fẹ́ sọ̀rọ̀ lé lórílẹ̀ nìyẹn dẹ́kun ẹ bá mi ṣe kí ẹ yá mi létí yín kẹ́ ẹ wá fetí gbé ìyàwó ọ̀rọ̀. Ẹ bá ń wá nǹkan fìdílé nǹkan èso ń bẹ́ẹ̀ mọ́ jókòó lé torí àwọn tí ò fẹ́ yín bẹ́ẹ̀ o. Ẹ bomi sẹ́gbẹ̀ẹ́ ẹ máa ṣe kí ni ẹ máa mú mi sí tí bá ti ń sọ kálukú máa dì í sọ́wọ́ àlàáfíà kó má bàa fi jẹun. Bẹ́ẹ̀ ni o. Àní kí ni nǹkan tí àwọn nǹkan tí wọ́n náà mọ̀ kí ni ohun tó ń ba ìlú jẹ́? Kí ni ó lè jẹ́ kí ìlú ṣe kí ni kí ìlú dára? Kí ni ó lè jẹ́ kí ìlú ó bàjẹ́? Àwọn nǹkan tó lè jẹ́ kí ìlú dára wà wá, àwọn nǹkan tó lè jẹ́ kí ìlú ó bàjẹ́ wà. Báwọn nǹkan tó lè jẹ́ kí ìlú ó dára tó ṣe pé adẹ̀ ni kò sí ìlú tí ò ní. Ṣùgbọ́n àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí orúkọ mẹ́ta làwọn mẹ́tẹ̀ẹ̀ta ń jẹ́ orúkọ kan náà ni ṣùgbọ́n mẹ́ta ni wọ́n pín sí. Gbogbo ìlú tí ò bá ti sí mẹ́tẹ̀ẹ̀ta yìí ń bẹ àbí inú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tí wọ́n bẹ̀rù tí wọ́n jẹ́ ẹni tí ń bẹ̀rù ìlú náà àti soríire rẹ̀ yóò léwu. Kò wá sílùú tí Ọlọ́run ọba ò fún. Ẹ̀yin èèyàn mi tẹ́ wà lórí TikTok ẹ̀yin tẹ́ wà ní Instagram ẹ gbọ́ kí lẹ lérò yìí pé ó lè jẹ́ kí ìlú dára. Kí lẹ mọ̀ tó lè jẹ́ kí ìlú bàjẹ́? Bẹ́ẹ̀ bá wá rí ìlú tó sọ pé wọ́n ní oúnjẹ ńlé wọ́n ní dúkìá ìyà ń jẹ wọ́n ẹ gbọ́ kí ló fà á tí wàhálà fi ń so sáàrin wọn. Bákan náà tẹ́ bá rí ìlú tó ń dára ẹ gbọ́ ọgbọ́n wo ni wọ́n ń dá sí tí ìlú wọn fi ń dára. Mo sọ fún yín pé kò sí ibi tí Ọlọ́run ọba ò fore sí oore tọ́lọ́run fún kálukú tó wàá jẹ wọ́n ní tilé oge tó gé jẹ. Bákan náà ohun abánilà ń ná ní. Bẹ́ẹ̀ ni o ìwájọ̀ wa náà lọ̀rẹ́ jọ̀rẹ́ túmọ̀ ẹ̀ ní pé gbogbo wa lọ́lọ́run ṣe fún àfẹ́ńbá ní tòun ò tóun. Bàbá ni a máa ń sọ̀rọ̀ nípa ilẹ̀ tí ń bẹ́nu gbogbo inú ayé yìí Ọlọ́run dá gbogbo ilẹ̀ náà lọ́tún. Ó dẹ̀ fún oníkálukú ní àwọn àrísẹ́ ìmọ̀ oore tó lè jẹ́ kí ìlú wọn dológodò lọ́lá. Àfẹ́ni tó bá wá ní tòun ò tó àbáwọn tí ò bá máa ń lò. Oore tọ́lọ́run wá ṣe fílù mi tẹ̀lé pé wọ́n ní oore náà wọ́n fi ń soríire ó dẹ̀ ń já sí rọrùn. Ẹ jẹ́ kí àwọn mẹ́ta tí mo fẹ́ dárúkọ yìí bẹ́ẹ̀ bá wá rí ìlú tó wá dé pé wọ́n lóore náà tó tún ju tàwọn kan lọ wọ́n wá ń sọ́fà bébí ń pa wọ́n ẹ jẹ́ á bú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí. Mo sọ yí pé òjò kan fẹ́ sú òjò náà ti ń kù àsìkò kúkú rẹ̀ ti ń tó àsìkò rírọ̀ rẹ̀ ti ń tó afẹ́ akọ̀ yóò padà rọ̀ náà ni. Bá ń já wọn sí ẹni àfihàn yàtọ̀ sẹ́ni tó ń kọpikọ́pí. Kò lè jọra wọn. Wọ́n á gbọ́dọ̀ fi rẹ́ra wọn o. Ẹni tó fẹ́ yìí kẹ́nẹ́ tí wọ́n máa ń tò sọ́wọ́ tó fi gọ́ọ̀mù lé àtẹni tó lè kẹ́nà tọ́lọ́run ta ló fẹ́ jọra wọn. Kò lè jọra wọn. Ẹni tó fi irun sójú tó yọ lẹ́bẹ́lẹ́bẹ́ tó ṣe bí èpè ojú bèbí àtẹni Ọlọ́run fi iná tó yẹ pé Ọlọ́run dá mi kò jọra wọn. Bẹ́ẹ̀ ni Ọlọ́run fi iná tó fi irun sójú ojoojúmọ́ ni ó máa náwó tó bá ti ń lò dé bí àwọn tó ṣe kọ̀sítúmù bí àwọn tó ṣe bí èrè olú lójú. Bẹ́ẹ̀ni Ọlọ́run bá fún tiẹ̀ á ní mo bọ́ lọ́wọ́ gbogbo àwọn tó ṣe kọ̀sítúmù rárá lẹ́yìn kí n yà á ṣe kí n yà á wẹ̀. Àwọn
kọ́lọ̀ ń dá wọn bí wọn àbá tiẹ̀ lù nǹkan sójú ẹwà ń bẹ́ẹ̀ àwọn kan bẹ̀ wọ́n kọ́pì náà ni wọ́n ní ẹ̀wọ̀ ẹ jẹ́ káwọn náà gbóhùn ojú bí ètì ya kínní bó ṣe gbé tẹ̀ sójú wọn pákàndá ti tiẹ̀. bẹ́ẹ̀ ni o ilé iṣẹ́ Kaya TV Kaya náà lẹ ti ń gbọ́ wa láti ń já bí ẹ̀dùn tá à ń kù bí òjò tá à tún lọ bí òwe. ẹ̀yin ṣálẹ̀ ti ká tí ò jẹ́ kẹ́rù ó lè mọ́. ẹ dákun ẹ bá ń ṣe ẹ bá ń tẹ̀lé ẹ bá ń tẹ̀lé ọ̀fẹ́ jó débi tó yẹ kó dé. mo béèrè pé kí lè àwọn nǹkan tí ń ba ìlú jẹ́ kí ni nǹkan tí ò sí láàrin ìlú tí ń bàlú jẹ́. aláṣẹ Blue Point Hotel ìbànújẹ́ òní ìbọn ẹ. àwọn nǹkan wo la ṣàfẹ́kù rẹ̀ tó ń jẹ́ kí ìlú bàjẹ́. bẹ́ẹ̀ bá wá ráwọn ìlú tó ń dára sẹ́ẹ̀ mọ̀ sọ pé mo sọ pé kò sí ìlú tọ́lọ́run ò ṣe fún. bẹ́ẹ̀ ṣe mọ̀ yí pé àwọn èèyàn á yàtọ̀ síra wa bẹ́ẹ̀ náà Ọlọ́run dá ilẹ̀ tí ò jọra wọn ṣùgbọ́n kò sí ìlú tọ́lọ́run ò fún ní àlùbáríkà rẹ̀. látẹ̀mí dọ́là kò lè tán nítorí aláàánú wa ní kò lè tán ẹlùkúlùkù mọ́nù mi yóò kó pẹ́ kó gbó kó tán wa ní kò lè tán bàbá ìyọ̀lá kò lè tán. ẹ gbọ́ ẹ̀yin èèyàn mi àní mò ń sọ fún yín pé ìlú tí Ọlọ́run dá sílé ayé àwọn ìlú kan bẹ tí wọ́n ní nǹkan tó Nàìjíríà ṣùgbọ́n ìlú náà ń gbádùn ju Nàìjíríà lọ àwọn ìlú kan bẹ wọn àti ẹ̀ ní nǹkan rárá ó dá ẹja fi wéra wọn ẹja jọ gbé síra wọn òjò rọ̀ ní Ghana ń bí òjò rọ̀ ní Nàìjíríà ilẹ̀ tiwa ní fertilizer dáadáa tó pọ̀ dáadáa ẹ lọ Kaolack bẹ́ẹ̀ mọ́ ti já súnmọ́lẹ̀ Saudi Arabia o Kaolack oṣù mẹ́ta lójó fi ń rọ̀ lọ́dún ìgbà míì oṣù méjì ni ó fi rọ̀ lọ́dún ẹ wá yọ oṣù méjì kúrò nínú oṣù méjìlá ẹ bèrè pé báwo ni Senegal ṣe ń gbádùn bá a bá fẹ́ gbin watermelon a ti lọ da àwọn fertilizer sórí oko kó tó di pa gbìn bẹ́ẹ̀ ni oṣù méjì ni òjò fi máa ń rọ̀ ńbẹ̀ a máa ń ka Kùránì tó lé ní 500 kójò tó rọ̀ tí ò bá yí ọ sọ pé mo parọ́ pé àwọn ará Kaolack wọn òjò yí ọ ká tójò tó lè rọ̀ ní Senegal a máa ń ka Kùránì tó wọ 500 gbogbo wa pátápátá ilé tiwa gan à ń kà tó 100 ká tó wá sọ ilé ibòmíì 1 to 1 million torí kójò lè rọ̀ ní Senegal ìyẹn nu o. ilẹ̀ Mẹ́kà tẹ̀ ń rí ohun tó yẹ jẹ́ Egypt òjò kì í rọ̀ ń bẹ̀ rárá ṣùgbọ́n gbogbo òlú tá à ń sọ yìí tẹ bá dé Kaolack àbí tẹ bá dé sẹ̀ǹtẹ̀ délẹ̀ Saudi Arabia àbí Egypt èso tó dáa jù tí Nàìjíríà ò ní ẹ̀ bá ń bẹ̀ ohun tó dáa tó fresh ni wọ́n ń jẹ ń bẹ̀ kí ló dé ibẹ̀ lẹ́tì mọ̀ yìí pé Ọlọ́run dá gbogbo wa lọ́lá àìmọ̀re ló ń kó bá wa àìmọ̀ iye oore tọ́lọ̀ ń ṣe fún wa ló ń kó bá wa ńlẹ̀ ayé o. adúgbàdúgbà ò lè gbọ́ tọ́ra láàánú wa ní kò lè gbọ́ olówó alọ́rọ̀ tó fowó lẹ́wà màmá ṣe àdúgbà tọ́ra láàánú wa appreciation mi lẹ́yìn lọ́wọ́ ẹ̀yọ́ lẹ́. Òwúrọ̀ lọ́jọ́ ẹ̀dá òwúrọ̀ lẹ̀dá ń rí nǹkan tó bá fẹ́ mú òwúrọ̀ lẹ̀dá máa ń ṣe kí ni lẹ̀dá máa ń ṣe kòǹgẹ́ oríire rẹ̀ àwọn àgbà wo ni ẹ̀wọ̀n lùkẹ́ bárí tó bá ń sọ́fà lẹ́nìí kì í ṣe pé wọ́n bẹ̀sẹ̀ sí sọ́fà o wọ́n kùnà látara àwọn nǹkan kan nípìnlẹ̀ òwúrọ̀ wọn ló jẹ́ wọ́n máa sọ́fà lásán gan ẹ̀dá tẹ́ bá wá rí i pé ìlú wọn bẹ̀rẹ̀ sí ṣe kí ni wọ́n rí nǹkan mú látàárọ̀ wọn tó fi dọ̀sán ó sì ń dùn fún wọn wọ́n gbọ́nú látàárọ̀ wọn ló jẹ́ kí wọ́n máa sọ̀ sí ìdìdọ̀sán bẹ́ẹ̀ bá rí téèyàn bá ti wá fẹ́ẹ̀lì láàárọ̀ ọwọ́ ọ̀sán rẹ̀ máa wọ́ o béèyàn bá ti lè páàsì láàárọ̀ yóò mú ọ̀sán rẹ̀ dá ọgbọ́n tọ̀sán yóò fi mú talẹ́ alẹ́ rẹ̀ ó dá ẹ gbọ́ kí ló dé tìlú Nàìjíríà pẹ̀lú ọlá àtọlà tọ́lọ̀ ń fún wa pẹ̀lú gbogbo nǹkan tọ́lọ̀ ń fún wa tí ò sí ìlú tọ́lọ̀ fẹ́ tí ò sí o ṣùgbọ́n tìlú wa pọ̀ wáì tá a fi ní nǹkan táwọn èèyàn ní wáì tí ò fi sálàáfíà ń lu Nàìjíríà wáì táwọn èèyàn ò fi ní nítorí ẹ̀ka ní ẹ máa rí i pé mò ń tẹnu mọ́rọ̀ sẹ́ẹ̀rẹ́ wa gangan nìka èmi àti ẹ̀gbọ́n nìka àfẹ́ra wa dénú ẹ̀ ń bá lówó nìkan là ń fẹ́ ọmọge tó rẹwà lẹ́ ń nífẹ̀ẹ́ ẹ̀dẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ torí ká ẹ lè bá a jẹ́ ni kì í ṣe torí ká ẹ lè fẹ́ lé olówó tó ń tẹ̀lé ìwọ náà mọ̀ pé ò nífẹ̀ẹ́ rẹ̀ torí owó rẹ̀ tó ń bẹ lápò ló fi nífẹ̀ẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni tó lè kú fólówó ni obìnrin tó fẹ́ràn tó rẹwà tó fẹ́ kú sí lórí tó lè kú fún ni tó lè gbé májèlé jẹ nítorí olówó tó ń tẹ̀lé káàkiri gbogbo wa ò nífẹ̀ẹ́ àwọn olórí náà ò nífẹ̀ẹ́ ara wa ikú ń dẹ́dẹ̀dẹ̀dẹ̀ ń dẹ́kun ní ànífẹ̀ẹ́ ara wa kí wàá lè kú fúnjọba ni kò sẹ́ni tó fẹ́ kú fúnjọba ìjọba gan ò fẹ́ kú fúlù àjọ ń tanra wa jẹ ni nǹkan mẹ́ta ló bọ́ sọnù nílùú tẹ́ bá ti rí tí ò bá ti tò nǹkan mẹ́ta ló ń bẹ nílùú tẹ́ bá ti rí tó ń tò ẹ gbọ́ lẹ́nu lórí ètò òwúrọ̀ lọ́jọ́.
sọ́ọ́rẹ́ mi ò sọ pé o mọ̀ lọ ayé rẹ bó ṣe wù ọ́ o èyí tẹ́mi ń lò lọ yìí ọ̀ràn yàn ni màá lò dáadáa bó bá dẹ̀ wo kọjú sọ́lọ́run ọba mi kó ní bó ṣe yàn fún mi ò dáa mi àdẹ̀ni kọ́lọ́run ọba tó láàké lọ́kọ́ bá ń sa mọ́ ọ lórí ó mọ̀ pé òun yọjú àkáǹtì tí ò yọjú wò ni ó fẹ́ wọn wọnú àkáǹtì mi lọ́dọ̀ ọlọ́run èmi àdẹ̀bẹ́ lọ́run tàkúté tí ń bẹ́ẹ̀ máa ní ó mú ọ nítorí pé ò fẹ́ràn ọlọ́run ọba tó rán mi wáyé torí ní tó gbé fún mi èmi ò bínú tiẹ̀ tọ́lọ́run ọba ṣe fún ọ kí ló tó fi ń bínú ètò ọlọ́run ọba ṣe fún mi má yọjú wọnú àkáǹtì mi kójú ẹ mọ̀ bá a fọ́ mọ́tẹ́ ń tó tẹ̀ mọ́tẹ̀kùtẹ̀ kó mọ̀ bá wọ ibi tó yẹ kó wọ̀ àwọn tí ó gbọ́ ń kò lórí ń bẹ lọ́dọ̀ tèmi bó bá súnmọ́ mi o àwọn tí ó dẹ̀ máa fẹ́ ń bẹ lọ́dọ̀ tèmi tó bá ń fẹ́ mi ibi tí mò ń sọ fún ọ ni wípé wọ́n yọjú wo orí olóore èyí tọ́lọ̀ ń ṣe fún ọ náà tó gbé tiẹ̀ lárugẹ gbé táwọn èèyàn míì lárugẹ ẹni tó bá rí tó bá ń soríire lára rẹ fẹ́ tinútinú wọ́n fẹ́ ń torí ìtòwó wọ́n ẹni tó bá wá ń ṣoore fún ọ tó bá ń ṣoore fún ẹ dáadáa tí dẹ̀ ń hùwà bàjẹ́ kò yẹ kó bẹ̀rù àti sọ dáadáa fún nínú gbogbo àwọn tá à ń tẹ̀lé tá à ń gbógo fúnlẹ̀ Nàìjíríà lẹ́nìí bá a bá rẹni tó ń ṣèkánú wa àní lè sọ torí n tó ń fún wa alátẹnujẹ ní kó bá gbogbo wa o ààrẹ ni tó ń ṣèkà torí ipá à ń rí jẹ lọ́dọ̀ rẹ̀ à ń ríṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ayé yìí ààrẹ rí wà burúkú tó ń wù àní lè pè sákèésí òun náà gan ti mọ̀ pé ń rí hùn ó yẹ ká ẹ̀pọ̀ sákèésí ó fi mọ̀ pé kò nífẹ̀ẹ́ yín dénú ẹ̀yin náà nífẹ̀ẹ́ rẹ̀ dénú ẹ̀rí pé kú ń dẹ̀dẹ̀dẹ̀ ń dẹ́kú ni kí ló dé tà ń tanra wa jẹ àní nǹkan mẹ́ta ló bọ́ sọnù nílùú tẹ́ ẹ bá ti rí tí ò bá ti tò. Ìsọmọba mo kí ẹ ṣe mọ́ alájà múlíkà tù mí ọmọ lẹ́gbẹ̀ẹ́ mọ́ kó àmọ́ nílé arẹ́gbà ò ẹgbà ṣòfin ilé o. Òwúrọ̀ lọ́jọ́ ẹ̀dá òwúrọ̀ lẹ̀dá máa ń rí ní tó bá yẹ kó rí mú o bó bá ti bọ́ fún ọ láàárọ̀ báyìí yá tètè yá sọjí o kó tètè yá rí mú òwúrọ̀ là á yan gbogbo nǹkan bá dára tá a fẹ́ yàn bẹ́ẹ̀ ni o wọ́n ní àtàyè yanjú ẹ̀ ohun tí ò ní jí o débi ń lọ tètè táyé tòwúrọ̀ yanjú rẹ̀ fúra mọ́sùn ẹni tí bá ń wóore kì í sùn bẹ́ẹ̀ ni o àní òwúrọ̀ lọ́jọ́ lè tètò gangan lòwúrọ̀. wọ́n rà fánà ọmọ kánà àlẹ́ mo sọ pé nǹkan mẹ́ta ló ń bẹ láàrin ìlú tọ́lá ń fi so ògo ìlú tẹ́ bá rí tí ìlú bá develop ó dẹ̀ jẹ́ kí n lọ sílùú Nàìjíríà Ìbàdàn tóbi lóòótọ́ ẹ bèrè pé kí ló fà á tí Ìbàdàn fi tóbi jà àwọn ìlú mi lọ ẹ jẹ́ n tibẹ̀ yẹn wọlé Ìbàdàn tóbi láàrin àwọn ìlú Ìbàdàn dẹ̀ Nàìjíríà dẹ̀ ń proud pé ìlú tó tóbi jù nílẹ̀ Yorùbá Ìbàdàn jẹ́ ọ̀kan ẹ bèrè wípé báwo ni Ìbàdàn ṣe tóbi ẹ bá wá tún wá dé àwọn àrùn ìlú kan náà ń lu Nàìjíríà àbí láàrin ilẹ̀ Yorùbá àwọn ìlú kan kéré ẹ wá jẹ́ ń já yín sí ṣé àwọn ìlú kan tó kéré lénìí wọ́n ti fìgbà kan tóbi rí o ìlú tẹ́ ẹ wá rí tó tóbi lénìí ó ti fìgbà kan kéré rí kí ló fà á fẹ́ni tó kéré lánàá tó wá tóbi lénìí kí ló fà á fún ìlú tó kéré lénìí àbí tó tóbi lénìí àbí ìlú tó kéré lénìí yìí ó wá di ìlú tá à ń sọ yìí pé kí ni ó ti tóbi rí ẹ gbọ́ kí ló lè fà á tí n tó tóbi fi ń dínkù tí n tó dínkù fi ń kéré. ó yàtọ̀ síra wọn. tí n tó dínkù tó fi ṣe kí ni tó fi ń tóbi ẹja fura síbẹ̀. sáni wọn máa fi wé. sórí ìlú Ìbàdàn lápèjúwe ìlú Ìbàdàn ò tó bá yẹn tẹ́lẹ̀ o àní nǹkan mẹ́ta ló ń bẹ láàrin ìlú bí nǹkan mẹ́ta yẹn bá wà láàrin ẹbí wàláhì gbogbo ẹbí yóò sọ síìdì bó bá wà láàrin kọ́ńpìnì yóò ṣàṣejèrè tó bá wà láàrin ọjà náà ò ní tú bó bá wà láàrin àwọn dráìvà wàláhì wọ́n mọ̀ ṣàṣeyè ni ó gbọ́ mi yé bí nǹkan mẹ́ta náà ni bó bá wà láàrin ìlú náà ó tòrò wàláhì ṣùgbọ́n táwọn mẹ́tẹ̀ẹ̀ta bá ti ń sojú ìlú náà ò ní débi tí ń lọ. ìyẹn yìí olólùfẹ́ wa o ilẹ̀ ìfẹ́ lóko. alọ́lọ́kan òjọ̀ kan lè tó tiwa lórí ìkànnì Kaya TV fáfáni ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ polówó ọjà yín. ẹ pè wá sórí àwọn nọ́mbà yẹn lè WhatsApp wá fẹ́yìn tẹ́ ẹ bá wà ní diaspora tẹ́ fẹ́ bá wa sọ̀rọ̀. ẹ pè wá sórí nọ́mbà +23326087860. ẹ̀yin lè dá aṣọ. +23326087860. lẹ́jìká. tàbí +2335019327336. alábàtà ló. +2335019327336. ẹ bẹ̀rẹ̀ pé nǹkan èwo ni. àkọ́kọ́ nǹkan tó bọ́ sọnù nílùú tẹ́ ẹ bá ti rí pé kò tó kí n tó wá lọ torí pé ìlú tèmi mò ń bẹ lọ́hùn kó dáa lọ́wọ́
ṣùgbọ́n mi tí ìdárúkọ ìlú mi mo kàn ń sọ fún yín pé nǹkan mẹ́ta ń bẹ tọ́lọ́run fi ṣe fún ìlú kọ̀ọ̀kan gbogbo ibi tí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta bá ti wà táwọn mẹ́tẹ̀ẹ̀ta bá ti sọ̀síìdì wàláì ó yẹ pé ní ọjà ni ọjà náà ó sọ̀síìdì bẹ́yàn bá ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta nínú àwọn tó ń bọ̀ ṣiṣẹ́ ò ní fẹ́ẹ̀lì ò ní fẹ́ káwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ ọjà rẹ̀ ó máa kún sí ni owó dẹ̀ máa wọlé bó o bá wá ṣàfẹ́kù àwọn mẹ́tẹ̀ẹ̀ta nínú àwọn tó ń bọ̀ tọjà àbáwọn tó wà pẹ̀lú rẹ̀ nú ọjà àbí inú ilé náà ó padà tú ni o tó bá ṣàfẹ́kù àwọn mẹ́tẹ̀ẹ̀ta bó bá ṣe nú ọjà náà ni gbèsè ló ń tówó padà máa jẹ tó bá ṣe pé nùlù ni wọn bá nílé jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ pa màálù fúnnáwó kó máa wà láì ẹnìkan kò ní rẹ́ran jẹ́ ń bẹ̀ ẹ bèrè pẹran mẹ́rin odidi màálù 5 níbo ló wọlé sí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ò sí ń bẹ̀ ni o bẹ́ẹ̀ bá wá fẹ́rù wọn níyàwó yẹn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wà láì inú ìdílé náà gbogbo èèyàn ní ó máa bẹ́ lọ́n káwọn fẹ́ nú àwọn fámìlì wọn nítorí pé gbogbo ètò tí wọ́n bá ń tò yóò máa tò ẹ wàá gbọ́ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta kò sẹ́ni Ọlọ́run ò ṣe fún ṣùgbọ́n nú àwọn ìdílé kọ̀ọ̀kan àwọn kan mò ń bọ̀ mẹ́tì jì ń já sí mi sí. ẹ pé kí làkọ́kọ́ nǹkan náà àkọ́kọ́ ìlú tẹ́ bá rí tó ń tò ẹja gba Saudi Arabia lọ ẹja gba Amẹ́ríkà lọ kò ní àtúngbà lọ náà ìlú wo ló tún dáa jù tẹ́rí kó dára jù táwọn èèyàn máa ń fẹ́ lọ àwọn olójú kòkòrò ọmọ Nàìjíríà tá lówó tí a tá lọ fi máa ń sìn wọ́n lálẹ́ kó mọ̀ sọ̀rọ̀ báyà wọ́n kó mọ̀ sọ pé orí nítorí pé kò lówó lọ́wọ́ kó jẹ́ ń jẹ́ ẹ sí ẹ̀yin tẹ́ lówó lọ́n lu yín tẹ́ mọ yẹ yín tẹ́ ò lè yìnbó sọ pé òun fẹ́ wá gbatẹ́gùn Nàìjíríà rí gbogbo ló ń lulẹ̀ lọ ń kówó sí àwọn náà wọ́n ń gbógun tì í ní ìsíbẹ̀ ní kí Trump mọ̀ wá àbẹ́lọ̀ ń kó wá ṣùgbọ́n wọn náà rú dáadáa mínísítà àtún lè ṣe tá à ń lọ sí kíni aṣọ lẹ́nu à ń sàpò ìyàkọ́ ẹ̀já yóò bára wa wíbi tó dára àìfẹ́ gbòtò òdodo ọ̀rọ̀ ọmọ Nàìjíríà etí wa kọ òdodo ọ̀rọ̀ irọ́ ń parọ́ fúnra èké ń bẹ́ kéé sọ̀rọ̀ lọ́rọ̀ wa àtolórí àtẹlẹ́mù gbogbo wa pátápátá orí owó la fi ń fẹ́ra wa bẹ́ẹ̀ ni àìfẹ́ wọn ní ìfẹ́ tí kinní kan ni ìfẹ́ tí kinní kan fẹ́ pòpòrò ní tí ìfẹ́ tí kòkòrò fẹ́ pòpòrò èwo yẹn fẹ́ sá lọ kò fẹ́ dénú àkàn fẹ́ra wa nífi ojú la ní síra wa ẹ̀jẹ̀ ajá fóun tán. ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀ màmá ṣe àdúgbàdúgbà ó lè gbọ́ tọ́ra láàánú wa ní. wọ́n ní kòkòrò fẹ́ pòpòrò dénú bẹ́ẹ̀ ni o kòkòrò fẹ́ pòpòrò dénú ibi tí ó kọ́lé sí lára rẹ̀ àbí ibi tí ó fàjẹ́ ní wá bẹ́ẹ̀ ni kòkòrò dẹ̀ pé kòkòrò wá fi ìbòyà tó dáa ní owó yẹn fẹ́ sá lórí ti dèwé Ghana. gbogbo ẹ̀yin tẹ́ ń tọ́jú wa ọ̀tẹ̀ òjẹ́ bí àjọ ẹ̀ṣẹ́ tọ́ra láàánú wa ní alájí mú ìdí ni jùpá wọn boys. ẹ gbọ́ mi yé ó yẹ ẹja bọ́ síbi àwọn ìlú náà Saudi Arabia ọdún mélòó ni wọ́n ti ní àwọn nǹkan táwọn fi ń sọ lálẹ́ ní ìgbà wo ni wọ́n develop pé àwọn ti ní àwọn nǹkan àmúsọ̀rọ̀ àwọn Amẹ́ríkà ti mọ̀ yí pé àwọn ò ní nǹkan tó wà already ṣùgbọ́n àwọn mẹ́ta tí mo sọ yìí wọ́n ti rí pé àwọn ọmọ rẹ̀ wà lójú ayé ń fi àwọn ọmọ ní nǹkan tí àwọn Áfíríkà ní bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn mọ̀ pé àwọn white kan bẹ tó fẹ́ ṣe bíi tàwọn náà pé àwa náà wà ń bẹ̀ náà ẹ̀yìn kan lálágbára lamẹ́ríkà nínú white ni àwọn adúdú wa ń bẹ pé àtúntò àfáà ẹ̀ ló dé àwọn aládáàjù ẹ̀ wò ó ní ojú tá a rí funfun àti dúdú ló wà ń bẹ̀ ẹ bèrè pé kí wọ́n yọ dúdú yẹn kó o ń bẹ̀ wo wọn fi rí náà dúdú tó ń bẹ́ ń bẹ̀ la fi ń rí náà ó fi hàn pé bọ́kùnkùn ṣe wà nínú ayé Ọlọ́run ti jù mọ́lẹ̀ síbẹ̀ ìgbà tí mọ́lẹ̀ tán ló jẹ́ àmọ́ yìí bọ́kùnkùn dáa bí ò bá sí mọ́lẹ̀ ń bá a fẹ́ mọ́ yìí bọ́kùnkùn dáa ẹja ajára wa sí ká tóra wa ká sọ ń tá a fẹ́ sọ àjò yẹra wa nítorí pé ìké ń bẹ́ kì í sọ̀rọ̀ ni ìrọ̀ ń pa fúnrọ́ lọ́rọ̀ gbogbo wa. ẹ ò kúrò níbẹ̀ a máa kí yẹn. òwúrọ̀ lọ́jọ́ ẹ̀dá báàrọ̀ bá ti bọ́ Ọlọ́run jẹ́yìn ó rọ̀sán mú o yàtọ̀ sẹ́ni tó ṣe pásìkò tiẹ̀ ò tí ì tó o mọ́nítọ̀ ọ̀rọ̀ ayé rẹ ni mọ́nítọ̀ ọ̀rọ̀ ayé ẹ dáadáa tán bá lóò ṣe mistake ìwọ kò sọ pé ò ṣe mistake àwọn kan bẹ táwọn èèyàn bá sọ fún un pé wọ́n ṣe mistake inú ayé wọn wọ́n á sọ fún ẹ pé wọ́n confront ẹ pé wà láàrin ò ṣe mistake àwọn tí wọ́n sọ fún ẹ yẹn wọ́n ń follow ìrìn àjò ayé wọn wọ́n mọ ibi tí wọ́n kù sí wọ́n mọ tí wọ́n ṣe ẹ̀yin kọ́ àwọn sọ pé ò ṣe mistake ọ̀rọ̀ rẹ lè má ti dayọ̀ bíi titi ẹ̀ ó mọ́nítọ̀ ìrìn àjò rẹ̀ tó bá máa dá báyìí yóò dáa ju tiẹ̀ lọ ó fẹ́ fi wéwọ̀ tó sọ pé gbogbo inú ilé ló ń wọ̀ gbogbo nǹkan ló ti ṣe tán torí kó lè bá àlà kó lè bá jéèyàn ìgbà tó ń bá ń gbádùn ayé tiẹ̀ nírọ̀rùn ìwọ máa ronú pé bí mo ṣe rìnrìn àjò mi ayé mi ò dáa Ọlọ́run jẹ́ tèmi ó dáa ọ̀sà mi tiẹ̀. òwúrọ̀ lọ́jọ́ ẹ̀dá lẹ́tọ̀ ètò gangan lòwúrọ̀ lọ́jọ́. a ní àkọ́kọ́ nǹkan tí ó máa ń mú ìlú dára ó yẹ wá lọ wòye sáwọn ìlú tó dáa ẹ jẹ́ ń gba Ìbàdàn lọ sẹ́ẹ̀. a ní àkọ́kọ́ olódodo mẹ́ta ló wà nínú ìlú o
tólódodo bá ti wà nínú ìlú sẹ́rí olódodo akọni èèyàn ní jẹ́ ẹni tẹ́ bá rí lólódodo wọn a máa dàyà kogun ẹni tẹ́ bá rí lólódodo wọn kì í kọ ikú o ẹni ẹ bá rí ní olódodo akọni èèyàn ní máa jẹ́ ó lè wà nù sọ̀rọ̀sọ̀rọ̀ ó lè wà nù àwọn òṣèré ó lè wà nù àwọn dráìvà ó lè wà nù àwọn olóṣèlú ó lè wà nù àwọn àfáà ẹni bá jẹ́ olódodo kò ní bẹ̀rù ẹnìkan láti lè sọ̀rọ̀ ẹni bá jẹ́ olódodo gbogbo nǹkan ó máa wárí fún ni ẹni bá ní jẹ́ olódodo èèyàn wọn kì í kọ ikú o nítorí pé wọ́n mọ̀ pé èèyàn kọ́ ní ń pààyàn Ọlọ́run ni wọ́n á jíṣẹ́ tiwọn torí wọ́n mọ bí wọ́n ti ń bọ̀ wọ́n mọ bí tí wọ́n ń lọ. sẹ́wárí olódodo àkọ́kọ́ ìjọ tí olódodo bá ti bẹ̀rù láti máa sọ òdodo láti máa sọ òótọ́ láàrin ibi tó yẹ kán sọ òótọ́ àkọ́kọ́ tó ń dáyà jẹ wá ní Nàìjíríà nù. ààrí olódodo mọ́ àwọn tó ń pera àwọn olódodo wọ́n ń bẹ̀rù àti sọ̀rọ̀ àwọn tó ń pera àwọn olódodo wọ́n ń bẹ̀rù ikú. ẹ gbọ́ mi yé Amẹ́ríkà ò lẹ́gbẹ̀ẹ́ wọn lẹ́mìí àti West Africa white ò lágbára àti wá ṣùgbọ́n ó ní ọgbọ́n tí wọ́n fi lò tí wọ́n fi wo ara àwọn Áfíríkà tó jẹ́ dúdú. àwọn olódodo nù wọ́n ro pé ẹ̀gbọ́n ẹja mú irú lọ́wọ́ ká fi gbàrú lọ́wọ́ wọn. wọ́n lo ọgbọ́n wọn wọ́n lo òdodo wọn nílùú wọn wọ́n wá mú nǹkan wọn wá wọ́n fi kó wa lẹ́rú ló ń jẹ́ kí ìlú wọn máa develop. àwọn olódodo ló di ibẹ̀ mú bó tiẹ̀ léwu pé wọ́n ń dàlú wọn láàmú òdodo pé ìlú mi gbọ́dọ̀ dára ó ń bẹ́ nù wọn bó sì léwu pé wọ́n máa ṣèkà tó lábẹ́ ara wọn wọ́n lo òdodo ìfẹ́ inú ìfẹ́ kan òdodo wà nù wọn. ẹlẹ́ẹ̀kejì àwọn white òdodo wọn kì í bẹ̀rù ikú olódodo ò gbọ́dọ̀ bẹ̀rù ikú olódodo nílùú Nàìjíríà àbí ká ní láfíríkà àgbàǹtà ẹgbẹ́ lọ́wọ́ àgbàgbọ́ rárá o ìgbà tí nǹkan bá ń ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ la máa ń sáré káàkiri òdodo lọ̀rọ̀ tọlọ́run ọba òwúrọ̀ ọ̀rọ̀jọ́ tèní àkọ́kọ́ tó ń dáyà jẹ Áfíríkà kábàǹbarì àkátó wá dákọ̀ Nàìjíríà akin là ń pè ní olódodo alágbára là ń pè ní olódodo àkàndé èèyàn là ń pè ní olódodo àwọn tó wá jólódodo tó ń lọ ṣe kínní fúnra àwa tá a jọlẹ̀ làwa ń lọ ń pa wọ́n àwọn olódodo yìí àwọn akin náà ló lè ràn wá lọ́wọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ẹyẹ ẹ máa fojú wo gbogbo àwọn tó ti kú lọ ẹ máa wo iye àwọn tá a ti fọwọ́ ara wa pa ọ̀kẹ́ àmẹ́yẹ àwọn èèyàn náà fún ọ lówó ẹ̀mí wọn tí wọn náà ti lọ pa wọ́n ọ̀pẹ́ àwọn ẹyẹ àwọn ènìyàn náà ti tó àṣírí wọn nítorí kó lè bá rí jẹ́ ń tiẹ̀ wọ́n dẹ̀ pa olódodo tó lè bá yín dojú kogun ẹni tó lè sọ̀rọ̀ tó lè gbé yín débẹ̀ àti pa gbogbo àwọn olódodo náà tán àwọn tó tún fẹ́ dìde àtúntẹ̀ wọ́n rí ẹ wá dákun àwọn ń gbádùn nù sàárè báyìí wọ́n lérò pé wọ́n ti kú ni ṣé ìyà tó yẹ ká má jẹ nínú ọ̀kọ́ làwọn ń torí bọ̀ yìí olódodo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ibi tí olódodo bá ti rí ò bá ti sí olódodo akin èèyàn alágbára èèyàn àwọn olóòótọ́ èèyàn àwọn olódodo ìlú tẹ́ bá ti rí àwọn tí wọ́n bá wá ń pera wọn ní olódodo tí wọ́n wá ń bẹ̀rù olódodo kì í bẹ̀rù o olódodo yóò sọ òótọ́ ni olódodo yóò gbé yín débẹ̀ olódodo yóò sọ òótọ́ fún yín bẹ́ẹ̀ bá ti wá rí tí olódodo ìlú bá ti di pé ibi tó ti yẹ ká olódodo olódodo ń bẹ̀ mọ́ àwa ń bẹ̀rù kíkú mọ́ pa wá à ń bẹ̀rù kí wọ́n má gbé wa ìlú náà ti dìde rẹ̀ yóò nira. mo kí ní ìmọ̀lẹ̀ gbégégbégé ní ìmọ̀lẹ̀ aláṣẹ Blue Point Hotel ìbànújẹ́ òní ìgbọ̀n ẹ̀. nítorí pé gbogbo wa pátápátá wọ́n bá ń pèèyàn ní olórí nílùú sáà mà pé olódodo tó ní ẹ̀mí Ọlọ́run ọba tó ní ẹ̀mí ìṣòótọ́ àtẹni tó fẹ́ dupò olódodo ìlú tó ṣe pé kò lẹ́mí òdodo kò lẹ́mí òótọ́ ibì kan náà wọn tí Ọlọ́run ti ń fún wọn lágbára ṣùgbọ́n bólódodo bá ti wá rí pé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ tó ń fẹ́ sòdodo lórí ẹ tẹ̀lé òun lẹ́yìn àwa fọwọ́ lẹ́rán wọn ni wọ́n fọwọ́ lẹ́rán wọ́n ń wò sí ẹni táyé ń jẹ wọ́n ń wò sí ẹni táyé ń yẹ lénìí ẹ wá dákun ta ló lódodo nu wa tó lè gbà wá lẹ̀ láfíríkà pábánbárì ẹ̀ ńlẹ̀ Nàìjíríà ṣe é rí pé kò sólódodo mọ́ ta ń fẹ́ kú kò sẹ́ni tó fẹ́ kú kò sẹ́ni tó fẹ́ ra kú ta ló fẹ́ dayọ̀ àkọ́kú àwọn olódodo nu wa ti yanjú ẹ̀ ẹ̀rù wa ń ba gbogbo àwọn olódodo wẹ́wẹ́wẹ́ ẹ wá dákun ìlú tẹ bá ti rí tí ò bá ti sí olódodo
tí ò bá ti sí olóòótọ́. Ìlú tẹ́ bá ti rí tí àwọn èèyàn bá ti ń bẹ̀rù pé kán má bàa pa mí, wàláhì gbogbo nǹkan kọ́ ni kù. Bọ̀bẹ́ ni ó bá ti kò pé n ta fẹ́ lélẹ́yìí, kò síbi tí ọ̀tẹ̀ máa gbà wọlé. Ṣùgbọ́n ńgbà tẹ́nìkan tó lódodo kan bá sọ pé ara ibi tó yẹ ká ẹ gbà rèé, nínú wọn náà wọ́n lọ gbàbẹ̀ tẹ́lẹ̀. A ní ògbọ́ ọ̀rẹ́ wa tí ń sọ̀rọ̀ yẹn kìlómọ̀ tó láìkì jù, wá ló fẹ́ràn bàtà àbí wọ́n ló fẹ́ràn obìnrin, wọ́n á wá dé obìnrin sí wọ́n á fòun lówó, á wá gbẹ̀mí olódodo tó jọ̀rẹ̀ wọn. Ìgbà tí ìyá rẹ̀ bá wá dé wọ́n á jọ wá máa jẹ́ mọ́ ní òun ló ń tẹ̀ wá sí kúkú bá alágbájá o, ẹ bá ń sọ fún un pé ìyá rẹ̀ yóò jó náà pé àtìrán rẹ̀. Sáàmù wípé mo wọ ìlú Ìbàdàn ńgbà yẹn mo lẹ́ẹ̀kan, mo dẹ̀ wọ àwọn ìlú mi, mo láwọn ìlú mi tóbi jù Ìbàdàn lọ tẹ́lẹ̀. Àwọn ìlú mi tó wá tóbi ńgbà náà di kékeré, ìlú mi tó kéré ní ìsìn báyìí ó ní tó jí ó kéré. Ṣẹ̀wárí ìlú tó bá wá tóbi gẹ́gẹ́ bí ìlú Ìbàdàn, àwọn akíkanjú olódodo bẹ̀, àwọn ni wọ́n gbèrò yìí pé a fẹ́ dìvẹ́lọ́pù ìlú wa. Níbi olódodo pé mo fẹ́ ṣe nǹkan báyìí, tó dẹ̀ ní àwọn èèyàn tó wà lẹ́yìn ẹ̀ pé n tó fẹ́ ṣe àsọ̀pọ̀tì ẹ̀, olóòfà inú akíkanjú tó jólódodo pé n ta fẹ́ ní eléyìí fẹ́ ṣe dáadáa sí ìlú wa ni, ló jẹ́ kí Ìbàdàn tó bá wọn. Tó bá yẹ pé jọ wọ́n ń gbìyànjú wípé a fẹ́ kí Ìbàdàn ó débi báyìí, àwọn tó wá ń sọ ẹnìkan sọ pé kò lè ṣeé ṣe ọ̀tẹ̀ tó fẹ́ ṣe leléyìí, ó ṣeé ṣe kí Ìbàdàn mọ́ tiẹ̀ tó Abẹ́òkúta. Ṣùgbọ́n tó nípa àwọn tí wọ́n jọ wà nínú tíìmù olódodo gbogbo wọn, ó ní bí wọ́n fẹ́ kìlú náà ó dé, bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń gbà á, wọ́n ṣe ń fẹ́, ló fa sábàbí tó fi tóbi tó bá. Ẹ wá rí bí wọ́n ṣe ń fà ń kése pé ilé ayé ń tóbi lọ sí o. Ìlú kan díẹ̀díẹ̀ náà làwọn ìlú yẹn ń bọ́ síbẹ̀, ó dẹ̀ ń dorúkọ kan náà, ó ń dorúkọ kan náà. Tí wọ́n bá gbà jù bẹ́ẹ̀ lọ wọ̀lú bòmí yẹn bó ṣe bí wọ́n ṣe máa jẹ́ Ìbàdàn lónìí. Ìjà nílò àwọn akíkanjú olódodo bẹ́ẹ̀ mọ́ ń lù ú. Bàbá ní akíkanjú rú ẹ̀, ta tún wá rẹ́ni tí wọ́n tún jọ ọmọ ọ̀dọ́ rẹ̀, tí wọ́n bá ti fún ọmọ ọ̀dọ́ ń 10 millions or billions, wàhálà yóò sọ àṣírí tí ọ̀gá rẹ̀ olódodo ń lò tí wọ́n fi pàdánù. Kí ló dé? Gbogbo wa ń pariwo ní ìsìn. Ẹ já lọ pé gbogbo àwọn tó ti kún yẹn kán dìde, kán wá ràn wá lọ́wọ́ àwọn olódodo wa. Gbogbo àwọn olódodo tí wọ́n náà mọ̀ pé wọ́n lè tún Nàìjíríà ṣe, tẹ́ ẹ ti gbà bọ̀dẹ̀ fún, ẹ lọ gbé wọn jáde nù sàárè kẹ́ni kí wọ́n wá dìde, àbí kẹ́ lọ máa bẹ̀ wọ́n pé kọ́lọ̀ ń foríjì wá, bóyá tó ń bá gbẹ̀bẹ̀ wọ́n lè dìde sáyé padà. Ó gbọ́ mi yé, ìwọ náà jẹ́ nínú ìyá rẹ̀. Ọjọ́ tí Nàìjíríà bá tó dáa, ọjọ́ náà lọ́n tó olódodo mi dìde. Ẹ má fẹ́ mọ̀ tẹ́sánmọ́ ẹ̀yin olófo. NFA ṣàníyàn náà fún jọ ambition lórúkọ yìí, ojúkọ náà tẹ́ wá. Nínú àwọn kéwútàkà, nínú fídíò kan sọ wípé kò tọ́ kéèyàn máa ṣiṣẹ́ kan pé nígbà tó bá wá ń ṣiṣẹ́ náà, ó ti ṣiṣẹ́ náà ni ó tó máa bí ìdájọ́ àbí ẹ̀yà tó ń bẹ lórí iṣẹ́ náà sì máa tó. Kò dáa kó o ṣòwò débi pé nígbà tó bá wá lọ fowó ra nǹkan tó fẹ́ ṣòwò lé lórí tó fẹ́ tà tán ló tó mọ ìwé èrè tó wà ń bẹ̀. Kó o tó kówó lé ló ti mọ̀ pé tí n bá fi 1,000 ṣòwò ó yẹ kí n jèrè 5,000. Kì í ṣe pé nígbà bá wá rà dé wá sọ pé èrè ló mú tiẹ̀ máa jẹ́ ń bẹ̀. Kò tọ́ rárá. Ohun tó ń ṣẹlẹ̀ tó ń fa Áfíríkà kó bá ń bá rí ẹ Nàìjíríà tó fi ń rí báyìí lénìí, àwọn tó síwájú wa gan ti mọ̀ pé yóò padà rí bákan. Èyí tó wù wọ́n ni wọ́n fẹ́ ṣe, ta ló wá fẹ́ gbà wá lẹ̀ báyìí? Àtàfà àti Muslim àtẹlẹ́sìn Christianity àti ìbílẹ̀, ta ló tó bẹ́ẹ̀ tó lè gbà wá báyìí? Ó ti dogun, ó ti dọ̀tẹ̀ báyìí, gbogbo wa ò wá mọ ibi tá a fẹ́ gbà. A wá ń sá lọ àwọn ìlú tí ò tó wa, àwọn ìlú yẹn náà wá ń fẹ̀gbin rẹ̀ wá lára. Bẹ́ẹ̀ ni wọ́n ní ẹni tó bá ta lé ẹ̀ lọ́pọ̀ ni tó tara lé rẹ̀ lọ́pọ̀, kó lè ríra bó dọ̀ wọ́n, ó ti wá dọ̀ wọ́n báyìí. Gbogbo àwọn akíkanjú inú wa tá a ti padà nù, sáà lè lọ jí wọn kí wọ́n dìde wá ràn wá lọ́wọ́. Ṣé ẹ mọ̀ pé bọ́lá akíkanjú kan bá wà láàrin ìlú tó dẹ̀ ra àwọn èèyàn tó dá lẹ́yìn rẹ̀, yóò gbìyànjú pé inú akíkanjú tòun kó wọ́n pọ̀ síbi èèyàn bíi 5 àbí 4 lára nù ti àwọn tó ń bẹ lẹ́yìn rẹ̀. Ẹ dákun, ó di mélòó? Ó di 6. Ìwọ náà ní akíkanjú kan lọ́dọ̀ tiẹ̀, ó tún pọ̀ akíkanjú yẹn sáàrin èèyàn bíi 10, ó tún di mélòó? Ó di 15. Bàtà bá pa wọ́n tán, apá wọ́n tán sì àárín wọn mọ́. Ta ló fẹ́ gbà wálẹ̀? Ẹnìkan sọ pé Ọlọ́run ọba ni Ọlọ́run ní lóòótọ́, ṣùgbọ́n kò ní sọ̀kalẹ̀. Akílẹ̀ mọ́ kí ìyẹn níbẹ̀ yẹn ṣọwọ́. Yájà fi mú ẹ̀mọ̀ máa ṣe àdúgbẹ́gbẹ́. Mọ́ kí lárí bí èèwọ̀. Owuro lẹ́jọ́ ẹ̀dá. Èyí tí mo sọ fún wa ni wípé ohun tẹ́ ẹ bá rí tó bá ń dára lénìí, àárọ̀ ni wọ́n ti tó o. Ohun tẹ́ ẹ bá rí tó bá ń tutù lénìí,
tẹ́ bá rí tó bá ń tòrò báwọn olówó ọbẹ̀ sì ń lówó sí láì tó wọn ti ń lọ bíi 40 years 20 years ẹ bá mi kí àwọn olódodo ọbẹ̀ tí wọ́n ń jẹ́ kọ́lá yẹn ó máa tàn káàkiri inú ẹbí wọn. tẹ́ bá rí olówó tó ṣe pé láàrin ọdún mẹ́wàá wọn ti ṣe kí ni ó ti tán owó náà ti tán nínú owó tó nìyẹn kò sáwọn èèyàn rẹ̀ tó jó lódodo ń bẹ̀ tí ó bá ṣe kí ni tí wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ àtìmọ̀ràn tí wọ́n máa fún tówó rẹ̀ ó fi tọ́jọ́ ni. bàbá wa láàbù àwọn aláwọ̀ funfun wọ́n ti ọ̀rẹ́dì kó wa lẹ́rù ọ̀rẹ́dì tó bá ti ta lé wa lọ́pọ̀ aláwọ̀ olódodo nù wa sáà ṣe tó tá a fẹ́ kọ́lọ̀ wọn gbà wá àbá àfẹ́ báwo ká ṣe tó ká ń tó dojú kogun kò sẹ́ni tó bẹ́ẹ̀ ṣùgbọ́n kíní kan bẹ tó jogun ọ̀bọ̀n lọ ẹ pé kíni ìfẹ́ bàbá nífẹ̀ẹ́ ara wa tá a sọ ẹnu wa papọ̀ tá a tún sọ ọwọ́ wa papọ̀ tá a sọ etí a sọ wa papọ̀ tá a gbàbọ̀dẹ̀ wọlé tá a gbàbọ̀dọ̀ jáde tá a wàá ro wípé ti tèmi nìkan ni mo fẹ́ tèmi nìkan mo fẹ́ ṣoríire tèmi nìkan mo fẹ́ kí wọ́n gbọ́ níjọ́ tọ́mọ Nàìjíríà bá ti yọ kíní ẹ̀ kó nu ara wa wàláhì apá ayé kan ò ní ká Nàìjíríà mọ́ o. ẹ rántí pé àwọn China àbí àwọn Japan ni wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n pọ̀ níbi gbogbo nǹkan wọ́n ní nǹkan kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n kàwé wọ́n ní nǹkan kan ṣùgbọ́n ẹ rántí pé Ọlọ́run ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ànábì ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ilẹ̀ China o ó ní utulubil ilmi wala kana fi sinni ẹ wá ìmọ̀ kó bá sílẹ̀ China ó fi hàn pé ìmọ̀ ti wà ń lù yẹn tẹ́lẹ̀ bí mo ti wá lọ ní wípé àwọn China àbáwọn Japan bí n bá rántí orúkọ wọn dáadáa mo sábà pé ìran kan náà ni wọ́n torí pé Chongqing náà ni wọ́n àwọn ìran yìí ti fẹ́ kan di pé wọ́n ti jákò ránkì wọ́n ti jákò nu wọ́ọ̀dù tẹ́lẹ̀ ayé ò gbọ́rọ̀ wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n padà sílé pé àwọn funfun oyè ọmọ ti jà wọn lọ ọgbọ́n wo làwọn fẹ́ dá sí ìjọba wọn ó pè wọ́n padà wọ́n jára wọn kúrò nu wọ́ọ̀dù láàrin ọdún kan sọ́dún méjì ọdún mẹ́ta sọ́dún mẹ́wàá 15 years wọ́n gbórí sókè ó di pé àtọyún inú ilẹ̀ China àtàṣe ìdí wọn gbogbo wọn ni wọ́n ń ṣe product tó yàtọ̀ lónìrànràn jáde nǹkan ogun lónìrànràn ni wọ́n ń ṣe jáde ẹ wá dákun lọ́wọ́ tá a wà yìí ipò wo làwọn China Chongqing tí mo ní wọ́n wà báyìí nìsín tí wọ́n wà nú ẹ̀yìn ni àbí wọ́n wà nú wájú. sẹ́ẹ̀rí pé gbogbo aláwọ̀ funfun gan ò bá wọn nu gbogbo ntọ́lọ̀ ń fún wọn. àwọn olódodo nu wọn ni wọ́n bá sọ̀rọ̀ àwọn aráàlú náà dẹ́rẹ́ pé olódodo ń bẹ lu wọn ìyẹn ló jẹ́ kí ìlú wọn develop. ẹ̀yin lè dá ṣọ́bù wa o. nílùú Nàìjíríà àtàfà àti pásítọ̀ àti oníṣẹ̀ǹbáyé àsùnwọ̀pọ̀ rárá ó yẹ jẹ́ ń padà wá sí Áfíríkà nílùú Ghana tá a wà yìí tí n bá sọ àṣírí kan fún nílùú Ghana yìí ó máa bèrè pé nílùú Ghana ń bì lórí gbogbo aláwo tó wà ń Ghana pátá àti kírísítẹ́nì tó wà ń Ghana àti mùsùlùmí wàláì gbogbo wọn ni wọ́n sowọ́pọ̀ tí wọ́n ń ṣọ̀kan o. bàbá mi gbogbo wọn ni wọ́n ń sowọ́pọ̀ tí wọ́n ń ṣọ̀kan. wọ́n á máa pe national chief imam tí wọ́n bá ń ṣe kíni táwọn kírísítẹ́nì bá ń sọdún wọn bàbá ò lọ kí wọn lakum dinikum waliyadin. àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ wọ́n á máa pe bàbá ò lọ kí wọn lakum dinikum waliyadin. bàbá ń ṣe kìlú ó lè da nípa àfẹ́yìn ẹ̀sìn ní o papọ̀. olórí bíi mẹ́rin bẹ́ẹ̀ lu Ghana bíi lọ́jọ́ orí wọn lọ bí 100 120 àwọn kan 110 àwọn kan 160. fẹ́ràn àwọn ohun lórí yìí ọ̀kan bẹ́ẹ̀ ní àwọn mùsùlùmí lu Ghana bàbá wa national chief imam number 1 ká tó wá sọ ọ̀nù àwọn Christian náà wọ́n ti gbàgbé orúkọ èyí tó jẹ́ toníṣẹ́ ìbílẹ̀ wọn tó ṣe pé tó bá ní ẹ dákẹ́ ń bẹ̀ yẹn wọ́n ó dákẹ́ ni wọ́n bá ń jà ń bì kan tó bá ní ẹ dákẹ́ wọn ti gbọ́ nìyẹn bí wọ́n bá wá fẹ́ gbé nǹkan oríire kan wọ̀lú Ghana wọ́n gbọ́dọ̀ dọ́dọ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin òyìnbó tó bá fẹ́ dá complain sílẹ̀ nílùú Ghana bíi president wọ́n sọ fún ọ wípé any president wọ́n bá ní nílùú ní táìmù rẹ̀ á ní yóò yá lọ ọ̀dọ̀ bàbá mi báyìí lọ́dọ̀ bàbá mi báyìí lọ́dọ̀ bàbá mi báyìí wọ́n á dọ́dọ̀ gbogbo wọn yípo àwọn èèyàn wà á fàṣẹ sí làwọn èèyàn sì wà á mọ gbélu wọn nílùú Nàìjíríà mùsùlùmí ò fẹ́ràn kírísítẹ́nì ò fẹ́ràn mùsùlùmí oníṣẹ̀ṣe ò fẹ́ràn ara wọn báwo làbọ̀dọ̀ òsè ni máa wọlé ẹ fẹ̀sílẹ̀ ẹjẹ́ kó kálukú ọmọ ṣẹ̀sìn rẹ̀ tó o bá fẹ́ kó o ṣe ẹ já kíra wa gẹ́gẹ́ bíi tara ẹgbẹ́ ọmọ èèyàn ni wá ẹ fi tẹ̀sílẹ̀ kó kálukú bá fẹ́ bá mi sìn kó o sìn bó o bá dẹ̀ sí lakúndì nìkan wà lìyẹ̀dì nì má dì mí lọ́wọ́ tèmi mi di ọ lọ́wọ́ tiẹ̀. kò sọ òdodo mọ́ òdodo
tá a fi ń ríra wa tẹ bá rí mùsùlùmí àbẹ́lẹ́sìn kìrìsìtẹ́nì àbí ìbílẹ̀ tán bá bára wọn ṣe bóyá torí owó tó ń bẹ lọ́wọ́ rẹ̀ àbí torí ipò tó wà ẹ mọ̀ jà wò yẹn ìyẹn náà ló ń dá wàhálà alẹ́ ńlù tá a wà yìí ìyẹn ńlù Nàìjíríà kò sí ìfẹ́ owó ìfẹ́ òkìkí ìfẹ́ wà là ń fẹ́ ìfẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni ìfẹ́ tí adìrẹ fẹ́ kí ni wọ́n ní ìfẹ́ tí adìrẹ fẹ́ àgbàdo ni kò fẹ́ dénú òwe yìí sàǹgbára wọn ìfẹ́ tá a fi adìrẹ òdenu àfi ká pa jẹ bẹ́ẹ̀ ni o à ń fẹ́ra wa nítorí olówó torí owó ọwọ́ rẹ̀ ni wọ́n fi ń fi ọ ẹ jẹ́ n sọ fún yín gan gbogbo àwọn olórí wa yẹn à fẹ́ràn ara wa ẹ jẹ́ àlòfẹ́ dákun torí Ọlọ́run ẹ jẹ́ àlòfẹ́ bá a bá ní ìfẹ́ ara wa à ní gbàbọ̀dé ikú sínú ayé wa kò rọrùn àti wọ Ghana tẹ̀ ń wò yìí o àwọn èèyàn mọ̀ pé Ghana wo ni ò rọrùn try kó wá sí Ghana kó wá ló fẹ́ wọ Ghana wọ́n á dẹ́ dúró ṣùọ́ ni bẹ́ẹ̀ ṣe máa ń gbé mọ́tò káàkiri tẹ́ máa wọ̀ ní Nàìjíríà káàkiri ẹ gbìyànjú ẹ gbé wọ Ghana wò bẹ́ẹ̀ wọ̀ níwọ̀kuwọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń pariwo polówó kan dé tẹ́ máa hó yìí ẹ gbìyànjú rẹ̀ ń Ghana ń bí ìwé ìbọn àbá ní gbé ọ bẹ́ẹ̀ ṣe máa ń tẹ lápútọ́ọ̀pù káàkiri títì gbìyànjú ẹ̀ kó o ṣe ń Ghana bí ìbọn àbá ní gbé ọ bó ṣe lè wù yín tẹ́ lè kóbọn rìn wọ́n tẹ̀lé pé wọ́n ní bámbì dáadáa tí wọ́n gba láńsẹ̀sì ẹ̀ gbìyànjú kó o gbé wọlé láì ní ọwọ́ ìjọba nú wàlẹ́ àwọn odò ọmọ bẹ́ẹ̀ ṣe máa ń na obìnrin nínà kú náà lu Nàìjíríà ẹ wá gbìyànjú rẹ̀ ń Ghana bí wọn bá ní gbé ọ nẹ́tíwọ̀kì wọn gbé ọ ni gbogbo street pátápátá ni oní kámẹ́rà wà Tinubu kò síbi tí ò sí ná àwa náà lágbára rẹ̀ àníjọ́ kan ṣe ni sáwà tó ṣe pé ẹnìkan ló ń fẹ́ ṣe ní sádùúgbò á ní o mọ̀ ṣe àfi campaign kí ló dé àfẹ́ràn ara wa torí owó Ọlọ́run mọ̀ ibi tí ó dájọ́ Nàìjíríà sí Òwúrọ̀ lọ́jọ́ ń lètò. ẹ̀yin olóko ẹ̀nẹ́fẹ̀ ṣàníyàn náà fún jọ́wọ́ mi ṣọ́. ẹ gbọ́ àníri jù báyẹn lọ o gbogbo olùtẹ bá rí tó bá ń da àwọn olódodo olùbẹ̀rù bẹ̀ àwọn alágbára bẹ̀ náà lólódodo bẹ̀ wọ́n fẹ́ràn ìlú tinútinú bẹ́ẹ̀ ni o tá a bá dẹ̀ wá rí pé Nàìjíríà ò yé wa ẹ jẹ́ gbogbo wa fọ́ papọ̀ àti mùsùlùmí àti ẹlẹ́sìn Christian a ní kọ́ lọ́wọ́ bá wọn ará wọ Nàìjíríà ó bá wa tún gbogbo ẹ̀ ṣe kẹ́rì gbogbo ẹ̀ ó lè dàpọ̀ àwọn èèyàn bẹ̀rù Ṣàngó wọ́n bẹ̀rù Ògún ṣùgbọ́n wọn bẹ̀rù Báíbù àti Kùránì ẹni kí Ṣàngó. ẹ̀yin ṣàlẹ́jì ká tí ò jẹ́ bẹ̀rù. kí ló dé tá a bẹ̀rù Ọlọ́run ọba kí ló dé tó yẹ pé ikú nìkan la bẹ̀rù bó bá fẹ́ ṣiṣẹ́ tiẹ̀ má bẹ̀rù o dúró tọ́lọ́run ọba ẹ̀ déédéé bó bá ń bẹ́nu àwọn ọ̀rẹ́ rẹ tó fẹ́ ṣe púpọ̀ Ọlọ́run jẹ́ mọ́tò lásìdẹ́ǹtì ẹ̀ kó tó bá fẹ́ jíṣẹ́ Ọlọ́run ọba má bẹ̀rù ẹ̀ ń bá ń bẹ́lẹ́gbẹ̀ẹ́ tó fẹ́ ṣèkà fún ọ ní kí mọ́tò padànù kò sí wàhálà ìwọ náà láníyàn gidi sẹ́ni tó ń bẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ ẹ yé ajé mi kàmá yé máa rúkú síra wa mọ́ ẹni tó bá fẹ́ fẹ́ràn rẹ̀ tinútinú má ti ọ̀rẹ́ rẹ síbi ìkà má ti síbi tí wọ́n ti pa àfẹ́ràn ara wa dénú náà ni lọ́mọ làwọn ìyàwó máa pọkọ ọkọ náà máa para wọn girlfriend yóò máa fira wọn sowó ìyá náà ń para wọn ẹ̀rí pa àfẹ́ràn ara wa dénú ẹjá lọ tún ṣe ẹ̀ṣẹ̀ ti pọ̀ ní Nàìjíríà jù ẹ̀ṣẹ̀ wa ti pọ̀ jù ọlá àwọn kan là ń jẹ tìlú yẹn ò ti fi parẹ́ torí pa àmọ́rú ń tá a ṣe tọ́lọ̀ fi ń fẹ́ràn ìlú náà Ọlọ́run wọlé ànábì kó bá a túlù náà ṣe o Òwúrọ̀ lọ́jọ́ o wọ́n ní amúkún ẹni ẹrù rẹ̀ wọ́ ó ní òkèlè ń wò ẹ̀wù sàlẹ̀ àti sàlẹ̀ náà ló ti wọ́ o àfi ká bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́n bá wa tó ṣe. ẹ wà ní ìrìjú báyìí lórí ètò yín ètò wa Òwúrọ̀ lọ́jọ́ tèmi orúkọ tèmi ni Taofeek ṣàfihàn lápẹ̀dẹ̀ ọmọ bíi ìlú Ìbàdàn kó bọ́mọ jẹ́ nílé bàbá tó bí mi lọ́mọ ó ń bi mí léèrè pé báwo lèmi ṣe ń sọ èmi kọ́ èyí tọ́lọ̀ ní kí n sọ mò ń sọ wọn àwọn kò tù sọ ju tèmi lọ tèmi náà bá lọ tán ó bá yẹ pé sí Ọlọ́run ló fẹ́ máa tú wò Ọlọ́run ọba aláwòrán bí yóò bá ń gbọ́ láàyè rẹ o Ọlọ́run bá wà sá ẹ̀sán bọ̀ aké fún ní kálukú wa ohun tó ń kálukú wa bá ṣe náà lápadà gbé náà lápadà gbé náà lápadà jẹ ìwà rẹ náà yóò máa tẹ̀ wọ́n ní ire àti àánú òun ni yóò máa tọ̀ mí lẹ́yìn lọ́jọ́ ayé mi gbogbo ire o. àmọ́ kí o ṣe mọ́ ọjọ́ mẹ́jọ ẹ máa gbọ́ àwọn àkọ́tún ètò lórí ìkànnì Kaya TV Kaya orúkọ tèmi Taofeek ṣàfihàn lápàdé ọmọ bíbí ìlú Ìbàdàn kò bọ́mọ jẹ́ nílé bàbá tó bí mi lọ́mọ. ó gbogbo àwọn tàjọ ń ṣètò olúbísí ọmọ akílóye madam Olúwabùnmi ọjà Mansura Àkàbà ọ̀la ẹni àwọn òtí ògbọ́dọ̀ wọ̀nyí gùwé DJ Tuga ẹ̀yà wa Kaya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bàbá wa fífọ́ máa májẹ̀mú ẹ̀ ní jábọ̀ ẹ̀yin olólùfẹ́ wa náà ẹ̀yin náà ní jábọ̀ Ọlọ́run wọlá gbogbo àwa tá a wà ní Nàìjíríà báyìí ẹni tó ní àtẹni tí ò ní àtàwọn tó ti kú bá wa tún Nàìjíríà ṣe wọlá àníyàn kan tá a fi ń sọ
gbogbo kàndánù rẹ̀ sì tó ń bẹ́ńbẹ́ ọlọ́run bá wa fọ́ nù ẹjẹ́ àfẹnukù ẹjẹ́ àfàdúrà káfi jọra wọn ẹjẹ́ aláníyàn rẹ̀ síra wa ká lè bá a débi tá à ń lọ. sáwọn ní kíní ń bọ̀ báyìí ìdìbò tún ń bọ̀ díẹ̀díẹ̀ àwọn kò ti máa rò pé ibi tó ń ti fẹ́ lówó tó ń ti fẹ́ là lélẹ́yìí ẹjẹ́ agbójú kò omi tí ò da káàró ohun tó da síra wa àlẹ́ ní là ń bẹ̀ ṣùgbọ́n oore tí ó kárí gbogbo wa tá a lè nísìnyí ní kẹ̀jẹ́ àtọrọ ẹ má jẹ́ àtọrẹ oore tiwa nìkan kí a lè bá àgbádùn oore wa gbogbo ẹni tó lówó tó lọ́lá nù wa ìwọ ló lágbára àti rìn lóru nù wa ń bẹ̀ ìwọ ló lè gbójúgbó jáde nù wa ń bẹ̀ bẹ́ẹ̀ bá dẹ̀ rìn lójúgbó lu Ghana bẹ́ẹ̀ láti Kotonu ń bẹ̀ wàhálà ètò fi dé Ghana ò ní problem o ẹ̀já nífẹ̀ẹ́ ara wa yókùn díjọ́ mẹ́jọ o ó dàbọ̀.